Igun kan nínú ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí ti wàásù tako ìfẹ̀hónúhàn àti ìwọ́de. Ó ní kì í ṣe ojútùú sí àfikún owó epo bẹntiróòlù. Látàrí àfikún owó epo bẹntiróòlù, àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn adarí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lẹ́lẹ́kùnjẹkùn ìyẹn Forum of Zonal Coordinators of the National Association of Nigerian Students ti rọ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti yí èròǹgbà wọn padà lórí ìfẹ̀hónúhàn tí wọ́n kéde rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága ẹgbẹ́ àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ lẹ́lẹ́kùnjẹkùn ọ̀hún ìyẹn Comrade Bilal Kofi ní àjọ jókòó sọ̀rọ̀ sọ àjọsọyépọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lórí àfikún owó epo bẹntiróòlù gan ni ìgbésẹ̀ tó dára jùlọ ní gbígbé fún ìyanjú sí ìṣòro náà, eléyìí tí yóò so èso rere ju káwọn fọ́n sí ìgboro fún ìfẹ̀hónúhàn lọ. Kofi ní kì í ṣe ohun tó bójúmu rárá kí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ fọ́n sí ìgboro fún ìfẹ̀hónúhàn tí àwọn ọmọ gànfẹ́ lè jágbà tàbí da omi àlàáfíà ìlú rú. Ó ṣàlàyé síwájú sí i pé ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí kò tíì jáde ṣe ìfẹ̀hónúhàn tàbí ìwọ́de kankan rí, torí ẹgbẹ́ náà jẹ́ èyí tó gba àlàáfíà láàyè. Ó ní kí àwọn aráàlú kọ etí dídi sí irú ìpè fún ìfẹ̀hónúhàn torí àwọn tó kéde rẹ̀ kì í ṣe akẹ́kọ̀ọ́ tó sì jẹ́ wípé ọ̀nà láti da omi àlàáfíà ìlú rú ni. Wàyí o, Kofi ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Henry Adéwùnmí Okunọmọ tó pè fún ìfẹ̀hónúhàn lórúkọ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti títí gbogbo àgbọn ọrọ̀ ajé pa lórílẹ̀‐èdè yìí kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ o, tó sì ń rọ àwọn ọmọ ẹgbẹ́ láti fi ara balẹ̀ kí wọ́n má ṣe gùnlé ohunkóhun tó lè da ìlú rú torí kì í ṣe ohun tó kàn nìyẹn. Ẹ̀ka ìròyìn lóníranran síwájú sí nínú ìwé ìròyìn The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.